bọ̀ ẹ jẹ́ ká make sure pa rí tagiri tó kó ajé dáadáa tí àwọn nǹkan tó tòótọ́ yìí tó pọ̀ lára ẹ̀ dáadáa ni mò ń pè bẹ́ẹ̀ òun là ń pè ní pé kí tagiri ó kó ajé dáadáa. Tá bá ti rí ẹ jẹ́ ká mú ọ̀bẹ àbí blade ká fi ha gbogbo green ara yìí ká ha gbogbo ẹ̀ wá ká wá kó sí ojú ọlọ kan. Ẹ jẹ́ ká wá lọ wá ọ̀gà gbígbẹ òun ní ẹyọ kan tó pé dáadáa tí bí kankan ò tí kan dànù lára ẹ̀ á wo gbogbo ẹ̀ dáadáa ibi tá a bá ti fẹ́ rà bóyá ẹsẹ̀ kan ti kan dànù kò lè ṣiṣẹ́, bóyá ìrù ẹ̀ yìí ló ti kan dànù kò lè ṣiṣẹ́, bóyá apá ẹ̀ kan ló ti kan dànù kò lè ṣiṣẹ́. A máa wò dáadáa tá a rí i pé gbogbo ẹ̀yà ara ẹ̀ pé. Tá a bá ti wá rí a wá gún papọ̀ dáadáa tí ó kúnná pẹ̀lú nǹkan tá a ha lára tagiri yẹn 070 31 83 45 83 ní nọ́mbà mi. Irú àwọn iṣẹ́ báyìí tó bá yẹ pé a ti create group yẹn kalẹ̀ táwọn èèyàn ti ń join ní ibẹ̀ láti lọ mọ́ ń parí ẹ̀ torí àwọn oníwàyó tó ń lo fídíò yẹn ẹ wá jẹ́ ká ṣọ́ra fún wọn. 070 31 83 45 83 ní nọ́mbà mi. Ẹ lè bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ ní WhatsApp, ẹ lè pè mí sórí ẹ̀ màá gbé. Ẹ̀bẹ̀ bá dẹ̀ pé tí mi ò gbé ẹ tún máa padà pè ní torí mo lè bí sí ìgbà míì. Tá bá ti wá gún papọ̀ dáadáa ẹ jẹ́ ká wá mísẹ̀ pẹ̀lú ọṣẹ, ká gún ọṣẹ dúdú mọ́. Ẹ jẹ́ ká wá kó ọṣẹ dúdú yìí á fomi sí o, ẹ jẹ́ ká wá kó ọṣẹ dúdú yìí, ẹ jẹ́ ká wá ibì kan nú ilé wa bí á nú yàrá wa àbí ní anywhere nú ilé wa lára ògiri ká wá lẹ ọṣẹ yìí mọ́ bẹ́ẹ̀. Ibẹ̀ láti máa bù lára àárọ̀ tá mọ̀ fi wẹ̀. A mọ̀ sọ pé tá bá ti fẹ́ wẹ̀ fún mi lówó kí n fún ọ nígbà, owó àná ti di kàsì, owó tuntun tèmi ni mo fẹ́ kọ́nà ó ṣí fún mi,